Okay. Now you stop that. Move it. Open this boot. Open the boot. You are culpability. Open it. Why are you? Yeah! I can't see it again. Okay. Color. You cannot see again. Yes, sir. Okay. Sir, am I below, sir? Yeah, enter, sir. Please. They boy, I don't know about you. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì ẹ̀ ṣe fún. Yé ẹsẹ̀ mi o. Tó bá gbà lọ́wọ́ ẹ̀ ṣé wàá lọ mọ̀ wá bí. Àwọn ọmọ Mrs. Ọlájúwọ̀n philanthropist woman tó máa ń fowó ṣàwọn yẹn láàánú. Bọ́jú fún ẹ lówó yẹn sí 1,000 naira fún ẹ gbogbo ẹ gborí ayé ẹ wọ̀ nínú ọkọ̀ ó dánmọ́lé. Ṣé fẹ́ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ gangan nígboro wọ́n ní gbogbo oore tẹ́ ń ṣe fáwọn èèyàn wọ́n lè ń fi ibi gbàrí lọ́wọ́ wọn ni. Bẹ́ẹ̀ ni èmi mọ reason tí mo fi ń ṣoore. Is there a particular person tí Bible fẹ́ ká ṣoore fún? No. Why tẹ́ ṣe ṣoore fóbìnrin tó ń ké mi bàjẹ́ yẹn tó ló ń fẹ́ ṣe operation fún mi? Ẹ̀yin tí ẹ ń gbàdúrà tí ẹ ń bá Ọlọ́run sọ̀rọ̀ nígbàkúgbà kí ló dé? Àwọn tẹ̀ ń ṣoore fún they don't appreciate it. Ẹ jọ̀ọ́ ẹ stop láti máa ṣoore fún àwọn people yìí. Wọn ò mọ̀ pòrè lẹ́ ń ṣe fún àwọn náà. As in for real. Are you for real? I'm for real. Oh my God. Ọ̀rọ̀ tí ọ̀dà làwọn sọ ọ̀rọ̀ burúkú ni ṣé ẹ dá ifá fìkan gbà kan lọ́wọ́ mi fún mi ni ẹ dá fún mi kẹ ẹ sọ fún mi pé tọmọ kan bá yẹ ìkan máa kú. Abábẹ́júlẹ̀ òjò àrímú ibì kan náà kan ládẹ́jọ́ wá ilé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kúrẹ̀ ní iṣẹ́ ìwà wa náà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣùgbọ́n omijé ń bẹ lójú ẹ̀dá bẹ́ẹ̀ bá ò bá dẹ̀ rọra omijé yóò agbọ̀n wẹ́rẹ́wẹ́rẹ́ omijé ojú ẹ̀dá ẹ má ṣe rẹ̀ ẹ̀dá pín ọ̀rọ̀ ìfẹ́ dẹ́ẹ̀dẹ́ rí ẹ̀ àdánwò ní ìfẹ́ jẹ́ o àgbọ̀n bí ayé mú orí o lórílẹ̀‐èdè ayé orí rárá ọ̀rọ̀ ìfẹ́ wá dìbò lọ́wọ́ yá ìfẹ́ òde inú mọ́ brọ̀dá gálégálé yìí ń pọ̀ jù èyí ò dá ayọ̀ ná o. Nígbà wo gangan ni lọ́bẹ̀ fẹ́ jìnnà láfẹ́ jẹ́ wọn ọmọ. Ọmọ mi èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì. Ború bá ń ṣe ẹ́ lóògbé nígbà mìíràn kò ní ilé ní. Ọlọ́run kò dẹ́nìkan kó má ṣe níláárí. Bọ́lọ́run bá ń ṣoore nígbà mi kò ní ẹni. Bẹ́ẹ̀ni kò ní ẹni rẹ̀. Omi jẹ́ ojú rẹ̀, òkú lè má jẹ́ orí. Omi jẹ́ ojú rẹ̀, lè má jẹ́ orí. Pretty baby ọmọ dára òní wá. Ìgbéraga ni ìgbéra ṣọlẹ̀ sísá ẹ̀. Wo ó jẹ́ rọra máa ló bá agbọ́n bí ayé mu ò tí ì rí ọmọ bí ifá òdẹ kò sí láyé. Ohun orí ló dá Ṣàngó sílẹ̀ ìrà orí ni ọ̀kín gbá yìí láwùjọ ẹyẹ orí ẹ̀ ní mọ̀ wá wò náà ní ẹ̀. Ìwà tẹ́rí ọba àwúrẹ́ rẹ̀ ní omijé 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 o omijé omijé
yín dání. Tọ́lé mi ìtẹ́ jẹ́ lásìkò tí fún mi lómi rẹ̀ mi ìdẹ̀ta wọlé ló ṣàárọ̀ o. Ó bẹ́ta. Káàárọ̀ sà, ẹ ra sà, ṣáájú wá o. Ṣé mo bá mọ́ mi lé báyìí? Wọ́n máa sí lè. ń gbóná lọ. Wọ́n máa jáde mà ní wọ́n lọ ra nǹkan tá a máa lò lọ́sàn-án ni o. Wọ́n rìn ilẹ̀. Ààrẹ má jẹ́ kẹ́rù báyìí wọ́n rán mi lẹ̀ fún bọ̀. Jẹ́rìí mọ́. Ẹ gbà wọ́n ní kó fún yín. Ẹ ṣeun. Bó bá ti di àárọ̀ la, nígbà yìí ti. Ẹ tètè bá wa gbé wá o. Òun la máa lò lọ́sàn-án ẹjọ́. Eléyìí ti fẹ́ tán. Ẹ ṣé sà. Ó dàbọ̀ sà. Ẹ jẹun kí akẹ́fẹ́ mi lówó tèmi torí style yìí mi láìkí ẹ o. Mi láìkí style yìí o. Ṣé ti gbọ́? Mọ̀ mi bàdá wa ní pé mo tajà mi ò gbowó ń sìn ní ìdẹ̀ fẹ́ rú ẹ̀. Omijé ojú mi dá wálẹ̀ torí ire ni. Mo ti ẹ̀rí tí mi ò sọ fún ẹ. Mo mà rí Sandra kẹ̀. Sandra wo ni? Sandra tàjọ sáàbù nísẹ̀yìn ọmọ olórí ọ̀fẹ́ tó ń pín káàkiri ayé yẹn. O rántí Sandra ni. Mo rí ní ibi mo ṣe kúrò ní gas station tí mo lọ tó bá rí Sandra bó ṣe rí. Ó ti tóbi ràpàtà. Ní Sandra kí ló dé ó ní fi mí lẹ́jọ́ ṣebí torí pé mo ti bímọ ni. Mo lọ́mọ mélòó lòun ti bímọ mẹ́rin. Mo ní another man's food is another man's poison. Òdodo ọ̀rọ̀ mi ọ̀rẹ́. Because kò sí bí nǹkan ṣe lè rí náà gbogbo àná pátá la máa jàjẹ́ kó yàn. Bitter truth òótọ́ ló sọ yẹn. That even reminds me kí ló ń ṣẹlẹ̀ láàrin wa àti Akíntún. Adéjọ́ wò ni. Akíntún kan náà rẹ́ mo ní. Is it that ṣẹlẹ̀ láàrin wa mọ́ for free space ni? Just like that? Wọ́n gbàgbé ọ̀rọ̀ Adéjọ́ ń jà ní. Kí ló ń ṣẹlẹ̀ láàrin wa? Kí o? Ọ̀rọ̀ mo ti sọ fún ẹ láì ní ìgbà. Ilé mu kú dààmú. Prọ́fìlì ayé mu. Ilé mu kú dààmú. Ilé ayé ìbanilẹ́jẹ mi. Ok. Àmì aṣọ tèmi fún ẹ ṣá. 5% nínú pẹ̀lú kúdà. Adékúnlé, kí ló ṣe ẹ́? Ó máa rù díẹ̀ lójú mi. Mi ò ṣe ní rù. Wọ́n náà wá dúró stress yẹn. Máa lọ, máa bọ̀, máa lọ, máa bọ̀. Sórí àdúrà tí mò ń gbà ni pé Ọlọ́run bọ́ lójú èmi. Kó wò mí ṣe láàánú. Kí wọ́n yé máa sáré kiri mọ́, kò easy. Ṣé bá mi ẹ̀ pọ̀? Mi ì fẹ́ kó máa ronú lórí nǹkan báyìí. Ọba oníṣẹ́ àrà lọ́lọ́run. Ó ti mọ ètò tó ní fún ẹ̀dá kọ̀ọ̀kan. Mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ gbogbo ẹ̀ á dájú bó ṣe lérò lọ. Àmì o sórí àdúrà tí o ti jẹ́ ṣe fún mi mo really ní ìdẹ̀ gan ni. Wo jẹ́ ká gbé yẹn tì. Mọ́mì ńkọ́? Màámi, wọ́n ti lọ sí sọ̀ láàárọ̀ yìí. Kí n tó kúrò níbí máa make sure pé mo rí wọn ṣó mọ̀ pé ó ti pẹ́ tèmi àti ohun ti rí àgbẹ̀yìn. Wọ́n dẹ̀ máa ń béèrè. Ìyá dáadáa ni wọ́n máa béèrè mi. Wọ́n ń béèrè. Ìsìn tó dẹ̀ wá ló jẹ nǹkan kan kọ́. Àfiwé mo ti jẹun nígbà tí mò ń bọ̀ ní nǹkan tó fà á nìyẹn if not mi ì bá jẹun. Nǹkan tó fi ń rù nìyẹn, ṣé kò yẹ kó tún jẹ nǹkan sìn? Mi ì lè jẹ lórí mo yóò bí ẹ kò mọ̀ yẹn. Pẹ̀lẹ́. Ṣé jàre. Good afternoon, Mom. Hi, Ma. Almost so beautiful. How are you, darling? I'm alright, Ma. Your parents? Everyone is fine. You're looking good. Thank you, Ma. Is Bonnie around? She should be upstairs in her room. Okay, Ma. You're welcome. Mom, is Yemi around too? Adito, èwo nu wọn gan-an ló wá rí? Yẹmí ni àbí mo ní? Àwọn méjèèjì. Ó ti yé mi. Anyway, Yẹmí ti jáde láìpẹ́. Pé lórí aago. It's not my switched off. I tún try. Let me see Bonnie now. Alright, Mom. Hey, Ọmọlọ́lá. Jọ kí ló dé tàbí ẹni bẹ́ẹ̀ dé Bọ́lá ti tó ta ṣe lánàá. Kẹ́dẹ̀ máa wò ó. Mo fẹ́ wá o. Ó ṣàmọ̀ pàdé Kúnlé ṣẹ̀ṣẹ̀ dé ni. Bí mo ṣe ní kí n sáré lọ wò lánàá báyìí, oorun ṣe gbé mi lọ nìyẹn. Oorun gbé ẹ lọ sílé Adékúnlé. Tó jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀dì Bọ́lá ti tó yẹ kó wà ń bẹ̀. Ṣé mo kó kí ni gbogbo wa jẹ́?
ìwọ tẹ ìfìyẹn lẹ̀ jàre jọjàre ọ̀rẹ́ wa ọkọ Adékúnlé yìí náà máa ń ṣe bí ọkọ àbọ́kọ ní lóòótọ́. Àbíbá ṣé kì í ṣe ọkọ ni ọkọ àfẹ́sọ́nà mi ni. ó jẹ́ kó ra ẹ̀sọ́ ọ̀hún kó yé tẹnu mọ́bọ̀ kan náà bí egun àti pàkọ́ jọ̀wọ́ ṣé wọ́n fi Adékúnlé ṣí ẹ ni àbí wọ́n náà fi ṣí Adékúnlé. a ní kó jára ẹ wọ́n ní kó fi Adékúnlé sílẹ̀ kó jẹ́ kó máa báràkàtì àti ẹ̀ lọ kí wọ́n bọ́ sí gbòòrò ayé kó wá àwọn ọkùnrin olówó ọlọ́lá alálùbáríkà tó máa tún láìfẹ́ ṣe tó máa bí fọ́ bíṣì gbogbo skin yẹn tó dúdú yìí tó máa dán. àti bíṣù òmùkùnrin tó bá dára láwùjọ òun wà nǹkan sí. gbogbo pákéjì èyí níwájú. Adékúnlé Adékúnlé ṣípè fún ẹni. Èmi láyé mi èmi Àbíbátú Àṣàkẹ́ èso ọmọ náà ṣé bó ṣe ń wo mi bó ṣe ń wo èmi mi sàn gan o mi ò dẹ̀ rányàn jọ kí ni màá fi wá Adékúnlé yẹn ṣe náà ìṣòro máa ní àmì láyé Ọlọ́run máa jẹ́ níṣẹ́ ni màá mójú mi sọ́jà báyìí tí màá wu ẹmọ tí ẹ̀yìn ẹ̀ gbagba tí màá mú tí màá fi ṣara rí di. ọ bẹ́tà kó gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ a ṣe ń bí bàbá ń sìn là ń bá bàbá sọ Adékúnlé is not good for you you deserve more than that. ṣé bí kókó inú ìwé ìròyìn tèmi fún ẹ báyìí ni wípé kó bọ́ sí gbòòrò ayé kó lọ́wọ́ àwọn ọkùnrin alálùbáríkà tó máa tún láìvẹ̀ ṣe tó jẹ́ pé tó bá dé àdúgbò yín ìbá àkọ́kọ́ wọlé yín ìbá àkọ́kọ́ wo palẹ̀ náà á bá yín fi kọ́ bíi 3-story buildings. bẹ́ẹ̀ ni ṣé wá rí gbogbo iwájú ta yín tó yẹ pé tá a bá dúró sí bíbá eruku kan máa bùlù wọ́n máa bá gbogbo powder olówó iyebíye takùn yìí ó máa bàjẹ́ àwọn bá yín ta ẹ̀ kò yẹ á ta everywhere ìwọ́gun á gbé mọ́tò bọ̀gìnì sí ẹ̀ǹdì á máa fún mọ́ sí ẹ lówó oúnjẹ lóṣù àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n á máa mínú ọ̀la á gbé mọ́tò sí ẹ̀ǹdì á ṣiṣọ́ gbogbo nǹkan tó bá fẹ́ láyé ẹ ló máa ṣe fún ẹ kí ló tó ń wé sí láìpẹ́ pẹ̀lú Adékúnlé. No, tell me. Tẹ́ bá ní sùúrù ẹ jèrè Adékúnlé. Ẹ má jèrè ẹ má mi gan mọ̀. Wo láyé jẹ́ ìta wà yìí. Adékúnlé. Àbí pé mi ò gbọ́ rí wọ́n ní o ti ẹ̀ wà interested nínú life Adékúnlé mi ò fẹ́ jèrè ẹ̀ ìwọ ni ọ̀rọ̀ ẹ má tà sí mi bọ́ sí gbòòrò wá ọkùnrin tó máa tún life ẹ̀ ṣe. Mọ́mí. Ó yẹ mí yẹn ọkọ mi. Ọlá ń pè mí. Bẹ́ẹ̀ni ó yẹ mí ọkọ mi. Yes, ma'am. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ni. Kí ni ẹ̀? Kì í ṣe nǹkan tó le rárá. Ó yẹ mí kí ló ṣe ẹ́ tó lẹ́gbàá lé tó tún wẹ́gbàá ròde? Kí ló ń dá ẹ dúró? Kí ló ń ṣe lórí ọ̀rọ̀ Adétóun? That girl is a very pretty girl with awesome pedigree. Mind you, nǹkan tó dẹ̀ ò sí fẹ́ nìkan. Because so many people are looking at her just the way you are. So kí ló ń delay ẹ? Mọ́mí. Yes. Adébọ̀wálé lówó, àná ẹ lóògùn. Ẹbí ìdílé wọn ló mọ. Ẹ̀nẹ́? Bẹ́ẹ̀ ni, Adé tó ń tẹ̀ ń rò kan ọmọ gidi nìyí. Kò rí bẹ́ẹ̀ ṣe rò. Kò rí. Mo ní problem pẹ̀lú ẹ̀. Ìgbéraga ẹ̀ ti pọ̀ jù. Ó jọra ẹ̀ lójú, ó ti pọ̀ jù. Pride yẹn ti pọ̀ jù. Tí Adé tó ń bá dúró báyìí, màá dẹ̀ máa gbóòórùn ìgbéraga lára ẹ̀. Èmi ò dẹ̀ lè stand yẹn. There are so many of our attitudes that I do not like. Owóyẹmí, pride kan ló ń pè yẹn. It's called self-esteem. Oh. Yeah, and ẹni tó bá dẹ̀ mọ̀ wọ́n rẹ̀ tó bá mọ̀ bóun ti ṣe tó á dúró lórí ẹ̀. As far as I'm concerned, ọmọ tó ń wò yẹn, she's the right choice and the best choice for you. So please jọ̀ọ́ má fi àkókò ṣòfò. Mo ti gbọ́ yín mọ́mí. Mo ti gbọ́, it's noted. Owóyẹmí, tó bá ń ṣojú bó ti ṣe ṣojú yìí kò noted kankan ò irọ́ ló ń pa o. No, mo ti gbọ́. It's noted. Mo sọ pé noted. Ṣé ò ń tàn mí ni? Màá wá tàn ìyá tó bí mi. Ó dáa, ó wà ń ta. Èmi ni mo ní kó jọ kó dúró díẹ̀ sí ó lọ bá. Ṣé ọkọ mi? Owóyẹmí, kí ló dé? Kí ni mo ṣe fún ẹ gangan tí o fi appreciate mi? Tí o bá tiẹ̀ wo beauty mi, class mi àti swag mi, o wọlé tí mo ti jáde ni. Wọ́n dẹ̀ ní bíbí rẹ̀ ò ṣe fowó rà. Kí ló ṣẹlẹ̀ gangan? Ohun àwọn èèyàn tó ń toast mi ni àwọn tó fẹ́ fẹ́ mi gẹ́gẹ́ bí ìyàwó, àwọn tó lówó lọ́wọ́, fẹ́ kí bàbá wọn ṣe senator àná, àwọn èèyàn gidi. Yes! Because mi ò mọ problem ẹ̀ tó fẹ́ wò pé bí a kò propose àbí kò má propose, I don't know. Tell me.
mo ti rí pé ní ìdílé yín mi rò pé mo rọ́ sọ dáadáa bàbá tèmi sínétà nù ó ga ọ alára máa ń gbáraga o ìwọ náà ń pọ̀ra ilé iyọ̀ ní tó bá fòun sínú ọbẹ̀ òun dùn iyọ̀ kan ló yẹ kó sọ ọ́ jẹ́ kẹ́ ń tó fi iyọ̀ sọ́bẹ̀ tó jẹ́ kó mọ̀ pé yes lóòótọ́ iyọ̀ dùn ìwọ kan ló yẹ kó sọ pé èèyàn báyìí ló jẹ́ káwa tá à ń wú ẹ mọ̀ pé irú èèyàn tó jẹ́ lélẹ̀ kí ló ń ṣe ẹ́ ná kí ló gbé tó ń gbìn kí lẹ ní tẹ́nìkan ò ní rí wo tó bá jẹ́ pé èmi owó yẹmi ló fẹ́ fẹ́ o wàá farabalẹ̀ wàá gbére kalẹ̀ wàá submit ara ẹ̀ you need to submit yourself kò bẹ̀rẹ̀ sí ní picture pé tó bá wọnú ilé gẹ́gẹ́ bí ìyàwó mi o ṣetán láti fi ọwọ́ ẹ̀ fọ pátá tí máa wọ̀ o ṣetán láti mú ọwọ́ ẹ̀ kó finú bàtà tí máa wọ̀ sẹ́sẹ̀ wàá gbómi ṣọwọ́ dání máa ṣọwọ́ wàá palẹ̀ mọ́ oúnjẹ tí bá jẹ bẹ́ẹ̀ ni wọ́n gbogbo gúlégúlégúlé yìí o láti pàtí sẹ́gbẹ̀ kan kò lè work fún mi kò lè work fún mi kí ló ṣe é ẹ̀yin nìkan lẹ lówó ni àwọn náà kì í ṣe olóṣèlú ràn wá wá fún rẹ̀ ń bèrè nǹkan ṣó ti gbọ́. ọ̀rẹ́ ò lè jọ mí lójú wọ́n lè fowó tó ẹ ní sòótọ́ bó ṣorí àwa bá ṣe wà yìí oúnjẹ tí àwa bá jẹ kù onírú yín ẹ máa ń sáré sí. you are a bastard. you are a bastard too. wọ́n lè wọ pé kí má ti ẹ̀ràn ẹ kí má bìkítà bó ilé tí mo ti wọ́n lè gbà mí láyè bó dẹ ṣe wà yìí tó bá sọ pé ò lè fẹ́ mi àwọn tó lówó jù ẹ lọ àwọn tó bẹ́tà ẹ ní gbogbo ọ̀nà àwọn ni mo wà lọ fẹ́ good day. àbí kí n bẹ lọ́hùn kẹ́tò sí ìdílé yìí ilé ni mọ́mí fẹ́ kẹ́mi fẹ́ eléyìí. babe mi ò láì nǹkan tó ń sọ mi ò láìkẹ́ ṣé bí wọ́n ní pé àdàpọ̀ oyin àti ọlá ló ń pè ní oyin dàmọ́lá. You're right. bí ìgbà tí mi fara mi ṣe yín láàánú ni. Why do you have to say that? ọmọ president of this country. Pedro Azan. He has been on my case. ojoojúmọ́ ló ń pè mí pé òun fẹ́ fẹ́ mi. ọmọ chairman Onifex oil and gas. ó sì ní kí n mú date fún wedding wa. ẹ sáwálẹ̀ gbọ́n ẹ̀ ta lòun gangan. tó dẹ̀ ṣe bí what's wrong with him. Kí ló dé? Babe, I'm getting tired. Ní sùúrù, I am begging you now. Pé kó ní sùúrù. My brother truly loves you. Ó nífẹ̀ẹ́ and he wants to marry you. Ìwọ ni kó ní sùúrù pẹ̀lú wọn. Kí ní sùúrù? Yes. Okay, di ìgbà wo gangan náà. So gbogbo opportunities yìí kò ti fò mí kọjá. Ẹ̀gbọ́n wa sọ wípé òun ò lè fẹ́ mi mọ́. Babe, kò lè work. Babes, ó máa work. Torí pé tí ojú bá fi ara balẹ̀ dáadáa, ó di dandan kó rí mú o. Fara ẹ balẹ̀. We love you. We want you in our house. Afẹ́fẹ́. So ní sùúrù fún wa, ní sùúrù fẹ́ gbọ́n mi, please. Ó mọ nǹkan tí mo fẹ́ ṣe. Kí ni? Tell me. I'm gonna give him 15 days. Just 15 days? Láti propose. So we say kò bá propose in 15 days. So if our guys don't want my case here, I want to choose one of them. Wow. Wọ́n dẹ̀ lọ fẹ́ wọn. But the work all over cheap bridesmaid. Duh. Yeah, and I'm sure it's gonna be an honor to you. Láì, mi ò fẹ́ ru ọ̀nà yẹn o. Even over cheap because it's not my fault. Mi ò ṣe. You know you are my friend and I truly love you as a friend and I want you to be my wife as in my own wife. You know I love you too. Ẹ pẹ̀lẹ́. Ṣé ibi tẹ́ lọ jìnnà tó yẹn ni? Ó jìnnà gan. Ó jẹ́ kó rẹ̀ mí ẹ́. Tí ì bá ṣe wípé bí wọ́n ṣe jẹ́ kí ní mọ̀ lọ báyọ̀ kó mọ lọ́nà ibi tí wàá lọ yẹn. Ó jìnnà fa. Ẹ pẹ̀lẹ́ o. Ìyẹn sábà bá ọmọ yín náà kú mọ́. Náà lèmi náà wò ó mú owó ọkọ mi. Àwọn náà gbìyànjú ṣọ́ọ̀bù yìí. Ó ìtàpá lónìí. Ó kárí ọkọ mi. Olúwa wà pẹ̀lú ẹ̀. Mi ò ní wá etí. Ojú ò ní tì ẹ̀. Ó kárí. Owó tẹ parí. Olúwa ṣe. Àbúrò ẹ̀ wá dà. Mo ti yọ owó àjọmọ́ ní kò lọ kó fún yàkàfíà kó má sọ gbèsè sí wa lọ́rùn. Lórí ẹ̀ pé dà bẹ́ẹ̀. Màmí, mo fẹ́ bá yín sọ kankan. Kí ni? Wọ́n rò pé bóyá ká máa dáná alẹ́. Ẹ kúkú mọ̀ pé sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa ń dòdò ńlá. Mẹ́ta bá ń ṣe iṣu díẹ̀, ẹ̀wà díẹ̀ àti ráìsì díẹ̀ kò ní tó tààrọ̀ yẹn o. Díẹ̀ bẹ́ẹ̀ yẹn lálẹ́. Yí ta bá tún pa, ó máa kún ìta pa láàárọ̀ ọ̀nà, ó tún máa pọ̀ sí ni. Okú làákàyè. Okú àkíyèsí ọkọ mi. Lágbára Ọlọ́run àdúrà wa kúkú gbà. Àní ṣe lásán. Àní bàbá ìkú. Ọwọ́ wa máa rókè sí ni.
gbogbo tó bá ti sọ òun náà ló dáa. kò sí wàhálà ẹ jẹ́ kí bá yín wà nǹkan tẹ̀ máa jẹ pẹ̀lú bó ṣe rẹ̀ yín. mo kò fẹ́ mu tíì lásán ni kí mu tíì. tó bá rí nǹkan tí ọmọ télọ̀ mi yẹn ń gbẹ́ fún mi. Aṣọ yìí ni èmi ti gbé tèmi fún télọ̀ rẹ̀ di Ọlọ́run ọba ó ṣe wá gbóná báyìí. Ìbá sórí náà lù ní. Wọ́n jẹ́ ọba ẹ̀ fi fẹ́ jẹ́ káyà rí ké. Ìwọ òun. Èèyàn fẹ́ gara pa ẹ̀. Ó ṣe ń lè fa yẹn. Tí ẹ nìyẹn 6k. Mélòó? Ọ̀pá mẹ́fà àti ẹ 6k. Eléyìí nìkan. Epo wè lọ́wọ́ fine. Ṣọ̀rí fine. Àmọ́ mi ò lówó. Ọmọlọ́lá ẹlẹ́dàá mi ò mà ní jẹ́ kó yọ lẹ́gbẹ̀ẹ́ o. Ju aṣọ èlò ló sọ pé owó pọ̀ lọ́wọ́ ẹ ò lè fowó fi rà. Aṣọ 6,000. Jọ tó bí olóhùn ṣé tó bá wá di ọjọ́ pátí. Táwa bá ró dédé ta kan dúdú nínú àǹkárá yìí. Jọ ṣé wàá bá jókòó sí kóbódó yàrá yín ni. Wọ́n ní o wá torí pé òrí 6,000 tó máa fi ra aṣọ. Ọ̀rọ̀ mà ti ń fàmójú tó báyìí. Bó ṣe yíyá, bó ṣe jíjí, bó jẹ gbogbo nǹkan tó bá ń sọ di owó, sọ di 6,000 kókó lé mi lọ́wọ́. Bẹ́ẹ̀ ni now. Wo gbọ́dọ̀ gaṣọ lé ni o. Ṣé o mọ̀ pé màkàmàkà lóyún kọ́ ni? Wọ́n sì pé òun máa ṣe nǹkan tó wá dojú ọ̀la o. 6,000 má lè 6,000 sọ. Kí ló dé tẹ́ fi ń sọ̀rọ̀ báyìí? Ẹ wò ìwọ̀n oníwọ̀n lèèyàn kì í mọ̀. Níyàn máa ń mọ̀ wọn ara ẹ̀. Àwọn olùmọ̀tẹ́dẹ́ rèé ó máa ń mọ̀ wọn ara ẹ̀ ni. Èmi ni mo mọ nǹkan tó wà lára mi. Kì í ṣe pé owó yẹn ò sí. Kì í ṣe pé mi ò lè rà. Àmọ́ ní báyìí ni mò ń sọ. Owó yẹn pọ̀ lọ́wọ́ mi díẹ̀. Mo fọ́ mo scatter. Ìyẹn ò ní má lọ o. Tí n bàbá jíbì kẹra ilé a ṣe nǹkan mi Ọlọ́run níṣẹ́ olóde kan máa rà. Wo ọbẹ̀ wa ó tiẹ̀ ti yé mi níbi tá a bọ̀rọ̀ dé ṣóbi tí ẹrù tó bá kọ òkè tó kọlẹ̀ ó máa ń ná àwọn ibìkan tó máa ń gbé kà jọ pé Mr. Adékúnlé sì fà jáde wípé kán kó 6,000 wá àǹkárá yìí fún wa. Àbúrò pé Adékúnlé ò lè ra àǹkárá 6,000 fún yín. Ṣọ́rọ̀ Adékúnlé lè wá aṣọ àbẹ̀wò àtàṣọ. Ẹni téèyàn bá sùn tí ló máa ń jarun pátìlù nígbà tí wo ò ti ní báyìí pé ọkọ ẹ pé my dear o àwọn ọ̀rẹ́ mi o wọ́n mú aṣọ 6,000 ẹ rà fún mi àbọ̀pọ̀ ẹ máa jẹ́ kójú tí ó máa jẹ́ kó yọ lẹ́gbẹ́. Tó bá máa lé á fún mi kò sí nílé. Ṣé bí ọkùnrin kan ló fún ìyàwó ní 20,000 kó lọ fi ṣe irun ni òun irun lásán láì ṣaṣọ. Ó máa ń fọ̀ láǹdì mi àwọn ọkùnrin kan fún ìyàwó wọn 20k kan fi ṣe irun ó mú àwọn ọkùnrin alálùbáríkà kan ni tó máa ń gbé ìyàwó wọn lọ ṣe shopping Dubai láti Dubai wọ́n gbé ẹwọ Paris láti Paris wọ́n gbàbẹ̀ wọ US tó máa ṣe ayé ẹ lọ́ṣọ̀ọ́ láti òkè délẹ̀ tó bá fẹ́ ra irun bí àwọn irun Peruvian 56k 100k àwọn ọrùn tó bá máa rà nìyẹn ó wá sọ pé Adékúnlé ó wà ń sápẹ́lẹ̀ kò lè rí 6,000 wo Ọmọlọ́lá ọ̀rọ̀ ẹ̀ ń fàmójútó o èmi sọ tèmi. Ògùn ṣe Pádékúnlé náà lè fún mi lówó Peruvian yín irun tó láìkì lélẹ̀. Ó ti yé mi ọjọ́ wẹ́ẹ̀dì yín náà bí kò ṣe gbèrò lórí gbẹ̀rẹ̀ fún àwa mọ́jọ́dì. Ọlọ́run ló mọ ibi tọ́mọ lọ láì wá kó wá bá mi palẹ̀ mọ́ ń sìn irọ́ ni àfóúnjẹ. Inú ẹ̀ ló máa dá gbogbo ẹ̀ ṣe ká ní kó jẹun sí ó máa mọ̀ yẹn ṣe. Ọlọ́run kò dẹ́nìkan kó má ṣe níláárí bọ́lọ́run bá ń ṣoore nígbà mi kò ní ẹni ẹni kò ní ẹni rẹ̀ omi jẹ́ ojú rẹ̀ òkú lè má jẹ́ orí. Kókó ń gbé kúlà wọlé látàárọ̀ ló lọ bí èmi ìyá aláró òdẹ́ tó máa fi ṣẹ́ pa ló ń wá tirẹ̀ra èmi nìkan ṣá ló máa dáadáa. Ẹ kálẹ́ sà àá ti palẹ̀ mọ́ oúnjẹ títàn. Mi tí ẹ jẹun ẹ jọ̀ọ́ má bínú mọ́tò mi overheat ni and mi ò mind tẹ bá lè rí omi díẹ̀ fún mi kí n kàn bù sí. Ṣé díẹ̀ lẹ fẹ́ ni àbí púpọ̀? Ẹ tó bá pọ̀ díẹ̀. A kò lè ṣe máa gbé lọ́pọ̀ síké tí mo dẹ̀ lè fi bá yín bù ú. Ok. Thank you. Yes sir. Yes sir. tó tún ṣe mọ́tò àwọn yẹn lálẹ́ ìgbà omi ní lẹ́nu. ọkùn ṣé kò ṣiṣẹ́ ni. àti kò ṣiṣẹ́. kí lè máa wá ṣe báyìí. ẹ jọ ṣé ẹ mind ṣé mo lè filẹ̀ sí bíbá ìdọ̀là mẹkáníìkì máa wò. filẹ̀ máa bá yín sọ fáwọn ọlọ́dẹ àdúgbò pé nǹkí àmì ni mọ́tò yẹn wọ́n bá yín ṣọkùn sí nǹkan tó máa ṣe. That's very kind of you.
ẹ ṣe gan. Ọlọ́run ló ṣe kò sí nǹkan tó máa ṣe ẹ má wọrí ẹ bá ń gbé bọ́kẹ́tì omi mi ẹ jọ. Yes sir. ó ṣe o ó ṣe àná o ó kó àgbálẹ̀ wa thank you very ọpẹ́lọpẹ́. ṣé nǹkan tó bàjẹ́ lára ẹ̀ ò ṣàpò ṣá. mechanic mi máa ṣe tí nǹkan tó bá tiẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ bá pọ̀ wàhálà àti ẹ̀ nìyẹn ọlọ́run ṣáà ti yọ wá lálẹ́ àná náà ìyẹn ló ṣe pàtàkì. tí èmi pọ̀ lágbára ló lè máa rí ṣe. àmín. But ṣé bíbá ilẹ̀ ń gbé ni abẹ́kọ̀ ń tajà ń bíbá ẹ̀. ibi ìlà ń gbé akọ̀wé ara láti máa ta aráàlú díẹ̀díẹ̀ ká lè máa rọ́wọ́ gbé lọ sẹ́yìn. bẹ́ẹ̀ni that's good bí orí bá dání sílé èèyàn ń gbé àmọ́ gbà mí wà tó yẹ pé orí òní tí ì mú ẹ dúró tó bá ti débi tó ń lọ wàá sì tẹ̀síwájú náà ni. bẹ́ẹ̀ni ṣẹlẹ̀ ṣáájú wa ń wá. a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n sì lè wò kí ìlú ilé kó tẹ́lẹ̀ tó kó sẹ̀ ṣe tí èèyàn bá ti ṣọlẹ̀ á rọ́wọ́ mú lọ sẹ́nu ọlẹ́nìkan la yìí gbà àwa ṣáà ń dúpẹ́ tiwa. ó kú làákàyè that's all right pẹ̀lẹ́ ẹ máa ṣe díẹ̀díẹ̀ mọ́ra wọn náà ni Ọlọ́run ayé wa. ẹ ká sùn ẹ wo ebi ń pa mí gidi gan ni o. Lọ́lá ṣó rẹ̀ tó jókòó ni. ẹ ká sùn. báwo ni. àbúrò mi nìyẹn Ọmọlọ́lá lórúkọ ẹ̀. oh Lọ́lá how are you. ó wà. Mr. Owóyẹmí nìyẹn. ok ẹ ká sùn. ọmọ Sínátọ̀ Ọláwòye tó ṣaláìsí. Sínátọ̀ Ọláwòye gan náà. yẹ tọ́ lówó gan. ẹ ká sùn sáà ẹ kújọ́ mẹ́ta. Lọ́lá ọ̀fọ́ ni onítọ́ lówó gan yẹn. àǹtí mi kí ló dé ẹ̀ ṣe wọ́n àlejò ni kí lẹ máa jẹ sà ẹ wò a ní rice a lẹ́wà a ní iṣu a ní dòdò a ní macaroni kí lẹ fẹ́. ṣó tán ẹ òun máa mọ tọ́jú ọkùnrin ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe tó ṣe fún mi nìyẹn torí pé wọ́n ló bí mi máa jẹ rice àti dòdò. ṣẹ́ni bá ti jó mo ti wà ókè rice àti dòdò àdé. yeah that's right. afẹ́fẹ́lú bẹ́ẹ̀. o ṣé wọ́n fóúnjẹ lọ mí ni. èmi fẹ́ kẹ́ relax díẹ̀ ni. àbúrò ẹ mọ̀ tọ́jú ọkùnrin jù ẹ lọ. lámà ti sọ mi èmi náà ń tọ́jú èèyàn o. o ṣe ṣé mákẹ́tì ṣáà ń ṣe díẹ̀ rẹ. mo rẹ́ nìkẹ́ ó dẹ̀ sọ pé ò rí ọmọkùnrin náà rí. mami mi ìrírí ṣé bí mo ṣàlàyé fún yín pé lálẹ́ àná onìkan wá tán ní mọ́tò àwọn bàjẹ́ tí mo ṣe lọ́wọ́ tí mo lè ṣe fún wọn mo kò dẹ̀ tún rí gbére láàárọ̀ yìí lónìí òun wá gbé mọ́tò òun dẹ̀ wá dúpẹ́ kìnnìkan mo dẹ̀ ní kánjọ́ kò mo ṣáà wojú ṣáà mọ́mọ́ yín bó ṣe máa ń bẹ̀rẹ̀ pé sáré gbóúnjẹ fún wọn ṣe wọ́n lálejò tó dẹ̀ lọ ló ń fẹ́ sanwó oúnjẹ ló ká dúró owó ìtìlẹ̀. Ọlọ́run á máa bá mi kẹ́ ọmọkùnrin náà ojú ò ní tì gbogbo tó bá ń dáwọ́lé báyìí a máa yọrí sí rere kò wá ní wọ́wọ́ tí o agbára Ọlọ́run torí pé owó yìí bí mo ṣe ń wò bó ṣe pọ̀ tó owó tí wọ́n ń pa ní ṣọ́ọ̀bù ẹ̀ àti tèmi pa ní ṣọ́ọ̀bù mi ìjọ mẹ́ta tàbá papọ̀ owó yìí máa jù lọ. mami ẹ̀ parọ́ ó jù lọ bàjẹ́. ṣọ wá rí báyìí ọkọ mi oúnjẹ tó bá ń sè jẹ́ kó tún máa dùn ju ti tẹ́lẹ̀ lọ torí pé oríṣiríṣi àwọn èèyàn náà máa wá sọ́dọ̀ ẹ̀ láti wá jẹun àdẹ̀mọ́rú èèyàn tán jẹ́ lágbára Ọlọ́run kò ní sú ẹ kò ní rẹ̀ ìyẹn bẹ́ẹ̀ owó yìí ó wá ní ohun tó máa ṣe gbogbo ibi tá a fẹ́ sanwó sí. kíákíá ni kò gbọ́dọ̀ pẹ́ owó yìí ò gbọ́dọ̀ dá lẹ́ńbí a gbọ́dọ̀ fi ṣàwọn nǹkan tó yẹ ká ṣe ni ṣé o mọ̀ pa àánú la rí gbà ni. àánú ni òun ni mo máa ń béèrè fún ara àánú ni. a fẹ́ fún abẹ́lé ra máa fún 5,000. 5,000. Àbíbá jackpot bíi ti báwo. ẹ gbà mí ṣé bí wọn náà ló sọ pé bòbọ́ yìí sọ pé òun láìkẹ́ ipe ọmọ béèyàn ṣe ń attend ọkùnrin bó ṣe ń ṣètọ́jú ọkùnrin ọmọ pẹ́pẹ́ fúfú ṣe jọ kí ló kù ó ti ń ta sí ẹ stylishly nìyẹn ìwọ ló máa wá make ẹ ló máa jẹ́ kó lọ right. Àbíbá ó bẹ̀rù Ọlọ́run ó sọ pé àǹtí mi ló wá wá ẹ̀gbọ́n mi ló wá wá o. jọ ń torí Ọlọ́run ìgbà tó wà àǹtí ẹ wá inú bedroom ló ti bá wọn káwọn mórí ara wọn. inú ṣọ́ọ̀bù màmí. kúrò jàre nǹkan tí mo ṣe máa ń ba ìjà nìyẹn ṣòfì Ọlọ́run kàn lu àǹtí ẹ láti fi mú ire wá bá inú ilé ni ire tiẹ̀ ló dé yẹn o ó dẹ̀ gbọ́dọ̀ grab ẹ̀ àti ó kò gbọ́dọ̀ lọ kí ló ṣe é tó ń ṣe báyìí náà sórí bọ̀bọ̀ yẹn ó ti láìkẹ́
ìwọ náà tó bá ti ń sọ pé fine girl rẹ̀ ìwọ náà wà máa ṣe hello what's up ọmọ wa máa wà friendly wa máa wà lively títí tó máa fi kó wọnú láìfẹ́ tó máa fi fẹ́ ẹ. ọmọlọ́lá ẹ̀mí ló ní mo pè ẹ́ sórí ire tó wọlé yìí ò gbọ́dọ̀ túbọ̀ mọ́ wa lọ́wọ́ o gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tí ọmọ sínétọ̀ yẹn máa fi ṣe tiẹ̀ ni as in ìwọ gangan ló gbọ́dọ̀ fẹ́ bọ̀bọ̀ yẹn tó bá ti ń sọ pé fine girl wà ní pé sexy girl ìwọ náà máa ṣe báyìí sí ọmọ ṣe báyìí sí títí ọwọ́ máa wọ ọwọ́ I'm so happy for you ire ti dé. And this house which is high shall be an astonishment to everyone that passeth by it, so that he shall say, why the Lord done thus unto this land and unto this house? Yes, come in. And it shall be answered because. Good evening. Yes. Má bínú pé mo disturb ni. No problem. Àwọn àkíyèsí kan ni mo rí tí mo tún rí láàárọ̀ yìí. Mo ṣe ní kí n tètè wá fi tó yín létí mọ́mì. Kí ni nǹkan náà? Ẹ ṣé mọ́mì. Bọ̀dọ̀ Owóyẹmí ni o. Kí ló ṣe mọ́mì? Kò sí nǹkan kan mọ́mì, àkíyèsí kan ṣo tí mo kàn rí ni pé Bọ̀dọ̀ Owóyẹmí tí bá ti gbé oúnjẹ sórí tébù fún wọn. Bọ̀dọ̀ Owóyẹmí ò fọwọ́ kan mọ́ mọ́mì. Wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kínní, wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì. Èyí tó wáyà mí lẹ́nu ni tàárọ̀ yìí mọ́mì. Oúnjẹ tí mo tún gbé sórí tébù fún Bọ̀dọ̀ Owóyẹmí wọn ò fọwọ́ kan o tán fi jáde. Mi ò dẹ̀ wá mọ̀ bóyá èmi ni mo ṣe Bọ̀dọ̀ Owóyẹmí tán fi ń jẹun mọ́. Mo ṣe ní kí n tètè yá wá fi ẹjọ́ ara mi sùn mọ́mì kí wọ́n tó fẹjọ́ mi sùn torí kò yé mi mọ́mì. Ṣé kò dẹ̀ complain lórí oúnjẹ? Rárá o mọ́mì, wọn complain kankan fún mi mà. Owóyẹmí? Owóyẹmí tó láìkó oúnjẹ bí nǹkan mi. Ẹ̀dùn náà. Àbúfẹ́ ní malaria. O dẹ̀ ṣàkíyèsí pé bóyá ó look sick àbí pé bóyá kò solitary pé bóyá ó fẹ́rẹ̀ wọn àbí nǹkan kan. Wọn ò tiẹ̀ wọn ò sọ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ fún mi. Ẹ má bínú tó bá dé malaria máa ń ṣèyàn bẹ́ẹ̀ ń gbà mí but then ló yẹ kí ó lọ treat ara ìgbà tí ò kì í ṣọmọ kékeré ẹni ò ṣe fàkíyèsí yẹn tó bá dé máa bí lé nǹkan tó ṣe. Yes ma. Jọ Kúdí ọ̀tí tí ń bá wá sísàlẹ̀ ń bẹ̀ yẹn mi rẹ́dí àti ẹ̀ tí rálejò kankan olókè o. Okay ma. Thank you very much. Ẹ má bínú sí mi. Bá a ṣe mú náà la ṣe wà. Pé ọ̀dọ̀ yín oní AC gbogbo ẹ máa tutù mi ní. Wọ́n ibi ẹ wò nígbà tí rọra manage ẹ bá mi gbà bẹ́ẹ̀. Wọ́n kò ń bẹ̀ jàre kí ló fi mí pè kí wá nìyẹn ń sìn. Wo jẹ́ kí n sọ fún ẹ tó bá mọ̀. Bàbá tèmi náà gbowó lé. Wọ́n kó láńlé wọ́n struggle ni. Nígbà tó dẹ̀ sì ń struggle wọ́n ti bí wa. Torí mo rántí pé nígbà tá a kéré room and parlour là ń gbé. Bedroom wa máa ń tò ní wàá bí bọ́kẹ̀tì omi ẹ̀ wàá tó wà lè tẹ́ bí èrè méje ojúlé bíi mẹ́fà ló ń lo bedroom kan tọ́lẹ́ẹ̀tì kan. Yes so kí á ní bígì. Káwa tún dúpẹ́ tí wọ́n. ṣé o mọ̀ yìí pé àwọn tó ń gbèrú bíbá ẹ̀ gan-an Ọlọ́run máa ń gbàdúrà wọn lálàáfíà ju àwa wàhálà lọ bí technology bá ṣe high sí ni danger bẹ̀ high sí. I'm good with this. I'm good. Ẹ ṣé ẹ kú. Ẹ jẹ́ kí n bá yẹn wọ rice tí wọ́n. Ẹ ṣé. Thank you very much. Yeah. Lọ́lá, báwo ni? So wà ń lé? Gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ni mò ń gbọ́. Má dẹ́gbọ̀n ló ń jàre. Yeah. Sure, okay. Ẹ̀yin kọ́? Yeah, mo wà. Ebi ló ń pa mí bọ̀ mo ti ní kóun bá mi ṣe rice. Okay. Ẹ ṣé. Bọ̀dọ̀ Owóyẹmí o. Yes. Mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́rọ̀ náà. Kí ni ẹ? Ẹ jọ̀ọ́ nínú nǹkan tó dúdú àti nǹkan tó dúdú tó natural àti nǹkan tó pupa èwo lẹ máa like náà? Tó dúdú tó natural tó dẹ̀ pupa. Ó depend o. Ó depend, you know. But bó ṣe sọ yẹn pé tó natural omi nǹkan tọ́lọ́wọ́n bá dá kò ń ṣe táwa èèyàn dá bóyá bí aṣọ dúdú àbí aṣọ pupa. Personally àwọn kan pupa kan máa ń wà flashy ni most times but èmi bóyá torí pé dúdú ni mí o èmi mo máa like nǹkan dúdú ní tèmi. Kí ló yẹ tó fi béèrè? Kò sí àti pé nǹkan pupa ó máa ń stand for danger. Yes, most times. Nítorí ẹ̀ mo ṣe kí n wọlé rárá. Ó dà. Bọ̀dọ̀ Owóyẹmí o, tó bá ti kọ wájú sí mi,
kẹta tó bá tún kẹ́yìn sí yín kẹtúta tó bá wá kẹ́yìn nìkan kẹtú rárá ipa mo ṣe wá mi lé. mi tó bá kó wọn nìkan kó tí rárá ipa ọ̀rẹ́ ọmọ ẹ gbé súnmọ́ ẹni mi. mo mọ̀ bọ́tẹ̀ mi ò láìkẹ́ ẹ̀gbọ́n yẹn gangan ni mo like kí n má parọ́ fún ẹ àtijọ́ tí mo ti fojú kun ẹ̀gbọ́n yẹn ni mo ti love ẹ̀ mi ò lè sùn mi ò lè wo kan ronú ẹ̀ ni in fact mo like ẹ̀ dé level wípé ohun mi kì í fi ṣe ìyàwó sílé gangan ni. ṣé ọ̀rẹ́ ṣé o ṣọ́ pé o fẹ́ fẹ́ ọmọ yẹn ni àbùkù fẹ́ jẹ́ ń bẹ̀. ọlọ́run ohun mi kì í fẹ́ ni mo love ọmọ yẹn sẹ́ẹ̀ sincerely mo ti ń gbé wò dáadáa. If should that be the case, my advisor, we come out with our mommy so, I bet anybody listen. Just follow your heart. You understand? Èmi náà ti wò bẹ́ẹ̀ máa ṣe nǹkan tí mo mọ̀ kó máa dùn mọ́ mi nínú ni. Because ọmọ pé mi fúnra mi báyìí mi ò kéré. Èmi náà ti overdue fún marriage. You know, nígbà tí mo dẹ̀ rọ́ ọmọ tí mo rí pé ó máa wà submissive, kò fẹ́ mi torí owó, she's just herself. Ọmọ, mo love ọmọ yẹn mi nípa aláfọ̀ yẹn. Lóòótọ́ èmi gan mọ̀ because ó jẹ́ ọkùnrin tó níwà ìrẹ̀lẹ̀ ó dẹ̀ ọmọ yẹn dẹ̀ ó tún fun. So èmi gan mo support idea yẹn. It's a very good girl. Àwọn wo máa ṣe nǹkan tó wà lọ́kàn mi nìyẹn. Sórí ẹ̀ pé sá, are you okay? Ilé mọ́ mi. Káàbọ̀ ọkọ mi. Àkọ́ra báyìí. Mo fi kọ́ra mọ́ ẹ tí mo fi bọ̀ ẹ́ jẹ. Gbogbo bó ṣe máa ń bá mi sọ̀rọ̀ mọ́mì mi ò like ẹ̀. Kò respect mi rárá. Mo dẹ̀ mọ̀ nǹkan tí mo lè ṣe fún. Ẹ̀yin ni mò ń wò, mo mọ̀ nǹkan tí mo lè ṣe fún. Okay, I'm sorry. You need to be sorry for yourself. Bọ̀dá Yẹmí, ẹ káàbọ̀. Ẹ ó kàlẹ̀. Mo ní wọ́n bèrè ní tẹ̀jì àti ìtẹ́ẹ̀mù náà ni. Ẹ tó máa bẹ̀rẹ̀ báwọn mọ́ mi. Àbújá ẹ̀ dàbí. Ìgbà tí mo wọlé mo fẹ́ pé bí ń pa mí. Kí ló tẹ̀ ń ṣe yín ilé ìná? Ṣé mo fẹ́ pé bí ń pa mí? Get out! Owó Yẹmí ọkọ mi. Ẹ sọ fún nǹkan tó ṣe ń sìn yẹn upset mi kó má blow kiss mi kó má blow kiss mi. I love you. Ṣẹ́tùlì ayé ìṣù ṣọ́ra ẹ̀ o torí mi bẹ́ẹ̀ ṣeré. Kí ló dé kí ló ṣe ẹ́ náà bá mi sọ̀rọ̀ kí ló fa attitude tó ń fún wa nínú ilé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ àbí ṣé ara ẹni tó bí ẹnu ni aside that Kudi ló call attention mi sí pé ò kì í jẹun nínú ilé mọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀. Mọ́mí ẹ̀gbọ́n ti tà mí ni mo mọ̀ dáadáa I know it very well bó ṣe wà yẹn nínú ilé yìí ní tí ì rí èèyàn tó láìkí oúnjẹ tó pé kò jẹun nínú ilé yẹn ó ti níbi kan tó ń bá sí tó ti jẹ ó fún ní oúnjẹ tó dáa ó jẹun gidi. Kí ló wá kàn ẹ́? Bó ṣe ti jẹun ta ni. In actual sense mọ́mí mo ṣe pàdé one fantastic and very beautiful lady kan. Kí ni mo sọ I know him it's my brother. Tí máa fi bá yín sọ̀rọ̀ tán kó má sọ̀rọ̀. Okay quiet. Extremely beautiful lady. Tí bá ti wà lọ́dọ̀ ẹ̀ lóòótọ́ mo máa ń jẹun tí bá dẹ̀ ti jẹun lọ́dọ̀ mo máa ń wà okay mi ń fẹ́ jẹ nǹkan mi mọ́. Okay so ìgbà wo ló fẹ́ wá mọ àwọn ẹbí ọkọ ẹ̀ báyìí and kí lorúkọ ẹ̀. Mo rẹ́ ẹni kejì lórúkọ ẹ̀. That's good. Mo ṣì ń bá sọ̀rọ̀ kò tí ì gbà náà tó bá ti gbà. You want me to interfere? Not yet. Jẹ́ kí n fún time tó bá ti gbà máa mú wá. Mọ̀mí tẹ́yìn ò bá lè lọ èmi máa lọ I'll follow you. Má tẹ̀lé mi mi trust ẹ o lè lọ́jọ́ bá lock. Mo ṣáà gbé kò lè fá ìtòrí. Ìwọ fáyìn. Ẹ wo I'll bring her mommy. I'll bring her. Mọ́mí. Yes. Èmi ṣáà mọ̀ ṣá. Mo mọ̀ dájú pé mo rẹ́ni kejì tí ẹ̀gbọ́n mi ṣẹ̀ṣẹ̀ rí yìí tó jẹ́ pé torí tiẹ̀ wọ́n ti sidetrack ọ̀rẹ́ mi tó yẹ pé tí bá ń gbò báyìí orí mi máa ń wú ni pé wow I have her as a friend wọ́n láti fáì jùlọ mo dẹ̀ mọ̀ pé Banana Island ni bàbá ẹ̀ kọ́lé sí àti pé bó ṣe wà yẹn Range Rover Sport 2017 no 2018 ló máa bó ṣe wà yẹn she must be a big girl well done sir. Mo mọmọ tí mo bí náà náà ni mú ìmúkúmu wá ní bàbá mi ó gbọ́dọ̀ jọmọ tí èmi àtàwọn òbí ẹ̀ lè jọ tó. Yes. So. Bó ṣe máa rí gangan nìyẹn. Well àti Range Rover Sport àti Banana Island
You just wait and see. Bàbá bẹ̀júlẹ̀ ojú àrímú ibi kan náà kan. Tó bá jẹ́ pé kéèyàn jíǹjẹ àárọ̀ ẹ̀ kó máa tọrọ pé Ọlọ́run fún mi lọ́mọkùnrin tó ọmọkùnrin wà láàyè dùn fi tọrọ lọ́mọkùnrin. Tí o bá jíǹjẹ àárọ̀ ẹ̀ tó ní mo dàgbà tán o mo ti tó lé ọkọ lọ Olúwa pèsè ọkọ fún mi. Téèyàn bá rí irú yín kò ṣàdúrà gbà. Téèyàn bá tún wá bàbá tó ṣe bàbá fáwọn ọmọ téèyàn bá bí téèyàn bá rí irú yín ó ti bọ́ sáyé. Àmọ́ ẹ̀wò. Àmọ́ kí ni ó rẹ́nikẹ́ ó fún mi ní gbogbo qualities báyìí ó tún sọ àmọ́ kí wàá ní àmọ́ ọbẹ̀. Tèmi máa yé mi ẹ̀wò irú mi ọmọ yìí onírẹsì lásán kò tún ṣe rẹ́sítọ́ráǹtì búkà láti ń tó oúnjẹ akànrà pàṣẹgbẹ́ kan kí irú mi wá sọ pé mo fẹ́ fẹ́rù yín ó jìnnà síra wọn. Mo rẹ́nikẹ́ ìwọ kọ́ ló fẹ́ fẹ́ mi èmi ni mo fẹ́ fẹ́ lótìtọ́ àti lódodo àìmọye obìnrin tó máa rí irú mi tó máa sáré tẹ̀lé mi tó bá ní dandan òun fẹ́ fẹ́ mi nítorí nǹkan tọ́lọ́run ti ṣe fún mi. But the truth is èmi ni mo wà èmi mò ń bẹ̀ ẹ́ pé mo fẹ́ fẹ́ jọ gbàgbé gbogbo ọ̀rọ̀ owó gbàgbé ẹ̀ mo ti rí dájúdájú pé ìwọ fẹ́ fẹ́ mi torí pé o nífẹ̀ẹ́ mi ni kò ń ṣe pé o fẹ́ fẹ́ mi torí ní tí mo jẹ́. Pàpà síbẹ̀ náà ọkàn mi ò balẹ̀ bí mo jókòó sí yìnyín kan ṣe lè rú ń bà mí kí ọkọ máa gbá mi lójú pé mo ń jókòó sínú mọ́tò ọmọ sí. Mọ́rẹ́nikẹ́ fọkàn balẹ̀ fọkàn balẹ̀ èmi àṣọ ẹ pé kò lè ṣe problem jọ̀ọ́ fún mi láyè nígbésí ayé ẹ jẹ́ kí n máa gbé bíbá ayé ẹ títí ayérayé kí ọkùnrin mi kó má wá síbẹ̀ mo fọlọ́wọ́n bá bẹ́ẹ̀ give me that chance and you will never regret it. Okay. Trust me. Mo ti gbọ́ ọmọ jẹ́ kí n ṣì lọ ro díẹ̀ sí. Máa ro nǹkan kan mọ́. Kí n dẹ̀ má gbàgbé o ṣe fún gbogbo àwọn qualities tó fún mi. I appreciate it. Nítorí ni mi ìpààrọ̀ ọkọ tó ń bà mí lẹ́rù gangan. Ṣé kí n tọrọ kankan lọ́wọ́ ẹ̀? Mo fẹ́ pẹ́ẹ̀kì. Pẹ́ẹ̀kì ni mo sọ pé ṣe kiss kan. Ó dẹ̀ dá ẹ lójú wípé òun fúnra rẹ̀ ló kẹnu fẹ́ sí ẹ. Ṣé bí bó ṣe ń yà yín lẹ́nu bó ṣe ń yè mí náà lẹ́nu ẹ tí mo ní ti pẹ́ pé mi kì í parọ́ mi dẹ̀ kì í ṣe onígèbègèbè ó fúnra rẹ̀ ló lóun fẹ́ fẹ́ mi ló takú tì mí ló bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí kí n jọ òun atọ́jú mi kíní kan bẹ́ẹ̀ ṣe ń ṣe ilé mi pé ọmọkùnrin tó lóun fẹ́ fẹ́ mi yìí kó tiẹ̀ wá yé mi mọ́ rárá. Ó ní wo la wá fẹ́ kọ sígbẹ̀ Dubai àfìròyà wá wò ó ọmọkùnrin yìí ní olówó lọ́wọ́ ó dẹ̀ tún ṣọmọlúwàbí àwádìí oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán nínú ilé wa oúnjẹ ọ̀sán ò bá ta lẹ́nu ilé wa àálà tá àràgó Ọlọ́run ló ń ṣàánú wa. Màámi ṣé nǹkan tẹ wá ń sọ ń sìn ní pé kí n sọ fún pé mo ti gbọ́ mo fẹ́ fẹ́. Àbí lágbára Ọlọ́run àbá mi pé ibẹ̀ ní inú ilé ibi ìjókòó ẹ̀dọ́jọ́ ogbó ẹjọ́ bára yín kalẹ̀ báyìí. Màámi ibo ni kí n fi Gbénga sí. Fi Gbénga sílẹ̀ à ń sọ̀rọ̀ owó yẹmí lọ́wọ́lọ́wọ́ òun sọ̀rọ̀ Gbénga à ń sọ̀rọ̀ owó yẹmí ẹni tí owó ti kékeré yẹ ìyẹn là ń sọ lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ẹni tó jẹ́ wípé Gbénga ṣẹ̀ṣẹ̀ máa dúró dìgbà tọ́lọ́run fẹ́ gbéga ìgbà ó lámọ̀ tọ́lọ́run fẹ́ gbéga. Màámi Gbénga náà má ṣe yàn dáadáa. Ó fẹ́ yan sílẹ̀ yan owó ló ṣe. Ó náìsì. Jọ ṣé yẹn la fẹ́ jẹ ni iṣẹ́ yẹn la fẹ́ jẹ èmi lè kú sórí wàhálà o àánú ni wọ́n fẹ́ o. Ibi sáré ń ṣèǹjẹ òun ní sí. Bó ṣe rí nìyẹn ọmọ. Síbi táàmù yìí fẹ́ ti gbà wá nílé. Àánú ni tó dédé wọlé tọ̀ mí ń máa fà á mọ́ra ni. Tọ́lọ́n bá fẹ́ ṣàánú ẹ̀dá láyé èèyàn ló máa rán síyàn o olóhùn ránṣẹ́ pé olóhùn ṣe nǹkan lọ́wọ́ jọ sọ fún mi ṣó lówó ojú nǹkan tó ń ṣe lọ́wọ́ lọ. Fúnkẹ́ òkúkú rí sọ èmi náà mọ̀ àmọ́ mi fẹ́ kọ́rọ̀ mi já síbi tí ò dà ní. Mo mọ̀ pé irú ọ̀gbẹ́ni bí Owóyẹmí gan-an la nílò nínú ẹbí mi káyé wa lè já sáyọ̀ àmọ́ mi ìfẹ́ dàbí aláìdálójú Gbénga ni mo ní kí n fi ti Gbénga sí ti bá jẹ́ Owóyẹmí ní o. Gbénga báwo Gbénga tó mọ̀ pé òótọ́ ṣe ó kàn fagídí jayé ni ẹni tí ò tí bọ̀ rẹ̀ tán tó náà máa bọ́ ọgbà àdúgbò ṣé wò mọ̀ pé ṣe ló ń tan rẹ̀ jẹ ni.
ọ̀rẹ́ àmọ̀ràn tí màá gbẹ́ ni pé ọmọkùnrin yìí má jẹ́ kó bọ́mọ ẹ lọ́wọ́ o Ọlọ́run ló rán sí ìdílé yín o. máa wò mí ṣé mo lè ta ni. mo ta ń bọ̀ ẹ má bẹ̀rẹ̀ lọ. ọbẹ̀ díẹ̀ díẹ̀ ni má jẹ. ṣe kó mo gbà. ó ṣá ẹ̀kọ́ ẹ má bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀. ẹ̀yin ńkọ́. ó yẹ kàtí ẹ̀ bá kan náà lọ́wọ́ náà ṣe. ok. ok mo ń bọ̀. àbọ̀ tó yẹ kẹ́yìn máa jẹ tó ní 200 o. ok Ọlọ́run á fún yín lálàáfíà. ó mà ti wá perfect. kí ló ń ṣe é. lẹ́yìn fẹ́. gbogbo ẹ̀ mọ́ ọmọ ibi tó wà. owó yẹ ní owó yẹ. òkèlè náà wà jọlọ fi lẹsẹ. sọ ma ń jẹun àbọ̀ kí n jẹun. máa máa jẹun ṣe ní jẹun. ọ̀hún kí n fọbẹ̀ sí jọ̀lọ́. ẹlòmíì máa ń láì jọ̀lọ́. ṣíbí nìyẹn. àwọn ọ̀rẹ́ yóò wá jẹun ni. jájárí gbogbo ìwọ náà dẹnu. ṣe ti gbé mo try. mo ń bọ̀ ẹ má bínú ẹ má bínú ọjọ́. ẹ jẹ nǹkan tẹ wá jẹ ẹ̀yin lè mọ̀. ẹ ṣe. ṣe gbé mo ti bá fẹ́. ò ṣe. ebi gan fún mi dẹ̀ enjoy ẹ̀. yes na ọmọ òṣèré so trip mi. kọ́lọ́kùnrin mi ò máa gbéra ká fún òun ò lè máa jókòó tọmọ mi. kó jókòó sí ìyàwó ẹ̀ níbi tó ti ń tajà. ọmọ bí ipa òtẹ kò sí láyé. ó mo rí ló daṣọ kó délé ra. orí ni ọ̀kígbà yìí láwùjọ ẹyẹ orí ẹ̀ ní mọ́ wa ó sọ ní ẹ̀. ìwà tẹ̀rí ọba àwúrẹ́ rẹ̀ ní. kí lè ṣe tí mo ṣe é gangan. Why all of a sudden tí n bá pàgbé ò kí n gbé kọ́ mi mọ́ tí n bá pè ẹ́ ò ní gbé tí n bá tún find time láti wá bá ẹ ń bí báyìí ọjà yìí náà ni ló máa fi ń ṣe excuse me every time. If you don't know Yorùbá sọ pé ọlọ́rọ̀ àgbètì dìdì the rumour is all over the place. Gbogbo àwọn èèyàn ló ń gbé káàkiri ẹnìkan wà tó ń tẹ̀lé o kíníkan wà tó ń tẹ̀lé o and as God will have it mo dé bí njọ́ yẹn mo rí yẹn náà ru ẹnu sí bíbá ẹ̀ òun assist that good digger òun assist ń bí rífraf yẹn kí ẹ̀ náà pẹ̀lú lówó ó pọ̀ sí ibà ṣé àwọn olówó level ẹ̀ ṣé wọ́n pọ̀ dẹ̀ máa bóbìnrin máa tó ń jẹ but because ó ní nǹkan tó fẹ́ gbá ẹni o ó dé ìbàyìí mo dúró mò ń wò ó náà ń ṣe bí pé òun náà wà kẹrin kankan now all of a sudden overnight will change. Okay, you don't trust me again, you don't believe in my future again. Like to you now mo ti dàbí èèyàn tí ò ní future. Wèrè yẹn mi mọ̀ mo ti béèrè details ẹ̀ kò kàwé. I'm a graduate first class mo bá jáde ní school and you know it. Mo lè má lò ó lọ́wọ́ sìn mo mọ ibi tí mo ń lọ. I know I have a very bright future. Mo láwọn mentor níwájú tèmi ń wò. Àwọn Wọlé Ṣóyínká, àwọn Táyé Ṣóláàrin, owó ẹ̀ ọ̀ṣẹ́ ọmọlẹ̀ started from nowhere and all of a sudden ó di governor. Mo rẹ̀ mi kẹ́ for God's sake. Má pa mí. Kí ni mo ṣe fún ẹ gangan? What? Yínká ò ṣe mí, ò ṣe nǹkan kan fún mi. Èmi gan ló yẹ kí n máa bẹ̀ ẹ́ pé mi ráyè attend sí ẹ dáadáa, má bínú sí mi. Ó kúkú mọ̀ pé mi náà nífẹ̀ẹ́ tọkàntọkàn, mo nífẹ̀ẹ́. Àmọ́ nǹkan kan ló kò ṣẹlẹ̀. Náà mo fẹ́ mọ̀ kí ló ṣẹlẹ̀ wá. Yínká, sórí ọ̀rọ̀ mi ti DM lọ́dọ̀ ẹ̀ má ṣe bó kò sí problem bó kò bá má jẹ́wọ́ ọmọ rẹ nìkẹ́ kò bá má jẹ́wọ́ sí mi o. Ó jẹ́ kí n ṣàlàyé ara mi ti sáré ń conclude fún mi. Ó ní ìdàlàyé mo rẹ nìkẹ́ àdàbàyé tó ń pò gèdè bíi pẹ́yẹlé ò gbọ́ ẹyẹlé mi gbọ́ títìrí tó ń tiri kì í ṣe pé kò lè yà ó mọ̀ nǹkan tó rà ń ṣe ní o àbí wọ́n kọ́ ni mo rẹ nìkẹ́ ni. I'm appearing like 5-6 times a day. I send text messages. Ìgbà mi gan tí bá broke mo pé kò so lọ mi.
idiot kan tiẹ̀ pé mi jókòó ní mi broken nigga all those things go really mean future mi gbogbo lèmi wá after mo lè broke ní sí mo mọ̀ pé mo ní future tí bá flash ẹ wàá pè mí padà tí bá broke wàá send card àárọ̀ wàá jí wàá sáré bá mi gbóúnjẹ àárọ̀ wàá máa jẹ ọ̀sán náà wàá ti bá mi gbé tọ̀sán wá all of a sudden gbogbo nǹkan yẹn change and you just want me to keep quiet and believe everything is fine. èèyàn ní gbogbo yẹn gbé mi ara ẹ gbóná. jẹ́ kí n gbé mi ìwọ ló gbé mi gbóná náà èèyàn ní lady òrèǹtẹ̀ yẹn tí bàbá yẹn fi ń padà proud nígbà kò sówó nígbà kò sí nǹkan kan ìwọ ní gílẹ̀yìn ọgbà mi náà bí àdúgbò yín bò ló ń lọ bá tí bẹ́ẹ̀ kí n kú ni. ń kẹ́ mi sókè. o fẹ́ kí n kẹ́ mi ṣé mo kàn ń kẹ́ mi sókè over nothing. calm down now. máa wọrí nǹkan tí mo kò fẹ́ gbọ́ mo ti máa lọ wọlé. gbẹ̀ngà wà náà gbẹ̀ngà. ìfúnde sọ mo ń sọ pé mi ìfẹ́ wà láà gbẹ̀ngà ló ti bínú báwo mo ṣe fẹ́ bẹ̀ẹ̀ sí. ojú kòkòrò ẹ tẹ̀lé bọ̀dá Gbénga tọkàn yín ti wà pẹ̀lú tipẹ́tipẹ́ kí ló dé bọ̀dá Gbénga yìí kan náà wá bí apọn mi abayín fabọ́ ojoojúmọ́ ló jókòó sí ṣọ́ọ̀bù màámi ẹ wá ní bọ̀dá wo yẹmi ní ìṣẹ̀ṣọ́ ẹ lọ́wọ́ lẹ́fẹ́ bá lọ ẹ dẹ̀ fi olóye fọdọ́gbó sílẹ̀ kẹtẹ̀lé tálíkà tẹ́lẹ̀dà yín rọ̀ mọ́ kí ló dé sẹ́yìn nìkan ni ẹ tẹ̀lé wọn náà ẹ fẹ́ délé ní sílẹ̀ ẹ̀jẹ̀ kí ló kí ló fariwo kí ló fariwo kí ló fariwo ẹ sọ fún àǹtí mi o ẹ sọ fún sísá mi ẹ ní kí wọ́n fi kọ́ fi bọ̀dọ̀ yín owó yẹn mi lẹ̀ kọ́ fún lọ́wọ́ sílẹ̀ kọ́ tẹ̀lé ń tẹ́lẹ̀ dá wọ́n rọ̀ mọ́. bẹ́ẹ̀ni ẹ sọ mami kí ló ṣe yín. Dókítà kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí? ǹjẹ́ tí mo ń pé kí ni wọ́n á kò ṣiṣẹ́ mọ́ for long. kí ni mọ́ mi mi mọ́. pápá bá rẹ̀ ní pé ìkejì tó ti fail bá. ó yẹ ní dókítà. farabalẹ̀ dókítà kí ni nǹkan tá a máa ṣe sí amen there must be a solution to that. a máa ń ṣe surgery fún un ní kíákíá. ìwọ lọ́lá lè dárúkọ yẹ́gbẹ́rẹ́ mi ò lè ká sọ́jú ìyàwó ẹnìkẹ́. dókítà ṣe èyí tó bá jẹ́ surgery náà ní no problem. gbogbo iyekíye tó máa cost wa ẹ jọ̀ọ́ jẹ́ ká bẹ̀rẹ̀. kò ń ṣòro owó báyìí ẹ máa ń get donor. èmi rè donor lójókòó yìí ẹ wá yọ ìfún ẹ̀jẹ̀ ẹni tí sábẹ́ yọ kí mọ̀ èmi lè gbà pé ẹ bá yọ yàwó ẹni náà gbọ́dọ̀ kú ọ wọ́n gbọ́dọ̀ kú ọ. wọn ò ní kú mọ́mí ò ní kú ṣáà farabalẹ̀ ṣé ti gbọ́ farabalẹ̀. ó yẹ wá lóyún. a máa ṣe test fún yín tí dòdò yín bá bá ti màmá mu a máa carry out operation yẹn. It's okay darling, it's okay. ó lè máa cost yín ní 2.5 million. It's okay. 2.5 million mo yẹ mi ṣe tó ń bọ owó tẹ́lẹ̀ náà dárúkọ yìí. It's okay ṣáà farabalẹ̀. Doctor ṣẹ̀rí máa fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ procedure yẹn máa transfer owó sí yín sẹ́yìn okay then start work immediately ẹjọ ṣùgbọ́n baby it's fine. Okay ó ti tó o mọ̀ wípé mi ò lè stand kí n máa rí ẹ tó ń sunkún mo ti sọ fún ẹ gbogbo àdánwò tó bá wùn kó dé bá ẹ ó jọ dé bá wa ni àbùkù tó bá wá tó lóun fẹ́ kún ẹ mo ṣe tán láti kan àbùkù náà àwọn ọ̀rẹ́ ni kẹ́ mo nífẹ̀ẹ́ púpọ̀ mo bá dókítà sọ̀rọ̀ nígbà tó fi yé mi wípé kídìní kan nìwọ náà ń lò mo ti ní kó bá mi wá dónà gbogbo iyekíye tí dónà yẹn bá máa gbà mo ṣe tán láti san so stop crying I beg you now torí Ọlọ́run Renike. Oyè mi ó ṣe okó tọ́jú mi okó àjọ mi ọmọ ó lè ju mo ṣe rò yẹn lọ ọjọ́ wo ni mo mọ ta tó fẹ́ rí dùnú ọjọ́ wo mami má ṣìyà o wọ́n jìyà torí sí wa jẹ́ kí sọ̀tà yẹ wọ́n nírà pẹ̀pẹ̀ kékeré lèmi àtàbúrò mi wà tí dáàdì wa ti kú àwọn fámìlì dáàdì wa wọ́n lé mọ́mì mi aṣọ kan tó wà lọ́rùn wọn àtẹ̀mí àtàbúrò mi la mú kúrò nínú ilé yẹn wọn ò jẹ́ ká mú anything mọ́mì mi ò torí ẹ̀kọ́ bojú wẹ̀yìn kan lọ ní ọkọ mi wọ́n dúró tìrì ní bí ọkùnrin kí n sọ fún ẹ oṣù 6 láti sùn sábẹ́ bridge mọ́mì mi ò ní sùn lọ́sàn ó máa máa ṣọ́ wa lóru wọn ò ní sùn ó ṣe ń lé ẹ̀fọn ni wọ́n ń ṣọ́ pọ̀ kó má jí wa gbé màmá mi dúró lọ́mọlọ́mọ wọ́n tọ́jú wa
ẹ tó tún fi bí táwa ṣe wá láàánú tá a rò pé yàn gidi ni lónìí rẹ tá bá ti máa gbé ilé ọ̀fẹ́ àbí kí màmí bá òun lájọṣepọ̀ màmí takú wọn ní rárá àwọn máa dúró táwọn ọmọ àwọn ní inú mu wọn tàbí ta láìsí ìta torí yẹn tá a bá tà lójúmọ́ kan a kì í lè jẹun owó ilé bíbá yìí ó di oṣù 6 báyìí ìgbà tí màmí kan tó láwọn olè bá lánàá ní sùn ó takú lòun máa gbowó lé ìwọ náà wá dúró wá láti mọ kálẹ̀ tí màmí ti ṣe ṣégbà tó wá dùn iná wáyé kó ṣàìsàn ṣírù ìyá bẹ́ẹ̀ ni oúnjẹ wọn ò tọ́ sí lẹ́nu wọ́n tí màmí ò bá jẹun wọn mọ́ mi ní dáríjì lábí tí màá fi kú màmí gbìyànjú wọn jìyà ọlọ́run mi bá mi ìjọ wo ni mo mọ̀ tá a fẹ́ rí dóná ọjọ́ mélòó ni mo mọ̀ tí ìyá mi ní láti lò nílé ìwòsàn tó wà yẹn olúwa kíndìn kan ni mo ní tí mi ò ní méjì kí ni fẹ́ yọkan lẹ̀ fún wọn. mo yọ fẹ́ wọ́n lọ sí ṣé mo mọ̀ lọ́jọ́ tí màá mi ní láti lò àtórí dóná àmọ́ mi ò gbọ́dọ̀ kú màmí ò gbọ́dọ̀ kú mami ti jìyà ikú ojú wọn gbọ́dọ̀ jẹ wọn mọ́ Ọlọ́run mami ti jìyà dídé kó dúró jẹ wọn mọ́ ìwọ lọ ṣàánú fún mi Ọlọ́run ṣàánú fún mi má jẹ́ kí wọ́n rí ikú bá ìyá lọ́rùn mi. má jẹ́ kí wọ́n rí ní ìrọ̀rùn lójijì Ọlọ́run ìdí bàbá fún mi ìdí bàbá fún mi láì gbìyànjú. mo rẹ nìkẹ́ màá donate kidney kan fún ọmọ ẹ. Ọlọ́run mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́ o ojú yín ni mo tún ń wò tó tún ń dán ẹ Olúwa mo dúpẹ́ o ẹ ti ẹ̀ ní kú báyìí fún wa lágbára Ọlọ́run lásìkò tó ń dùn ní ẹbí wa ẹ máa jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ kò sí kú tó máa pa yín lágbára Ọlọ́run ẹ pẹ̀lẹ́. màmí ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ẹ wo Bọ̀dọ̀wóyẹmí try fún wa o tí ò bá kí n ṣe ọpẹ́lọpẹ́ Bọ̀dọ̀wóyẹmí nǹkan tá à ń sọ ẹ̀kọ́ la bá máa sọ màmí kẹ́yà máa dúpẹ́ lọ́wọ́ wọn tẹ́ bá rí wọn. òótọ́ ni o màmí Owóyẹmí gbìyànjú ó dúró bí ọmọkùnrin in fact bàbá tá à ní ó dúró bí bàbá fún wa ẹ wo bọ̀bọ̀ yẹn Ọlọ́run fi ṣe gàrí tíra fún wa ni o káyà máa dúpẹ́ gidi lọ́wọ́ ẹ̀ pé Ọlọ́run lò fún wa ni. sábà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Owóyẹmí ṣe kò ní ṣàìsàn lágbára Ọlọ́run mà ní fi ikú tó yáwọ́ pa Owóyẹmí tẹ bá ti yẹ bá lè dúpẹ́ àjíṣẹ́ ló ṣe ó ṣe òun náà dàgbà dùnkù ọmọ rírì orí ẹ o. yes ẹ pẹ̀lẹ́ ṣé kí n bá yín ṣe ògì díẹ̀ kẹ́ mu ok mo ti gbọ́ ìwọ dúró tí wọ́n máa ṣe lọ́wọ́. Yes, Ma. Kí ló ṣe? Kò sí nǹkan kan mọ́ okay. You don't look healthy. I'm fine. Ẹnu ń bọ̀ ló lọ fún látijọ́ ẹ̀ tá à ń rí jẹ àgbẹ̀ àárín ẹ bá sọ̀rọ̀ kí ló dé ń bọ̀ ló wà. Ọ̀gá mi ló ní kí n sáré lọ on one special assignment impromptu ni so mo ní mo ṣe send text sí owó mo ní pé kó bá mi explain fún yín. Ó jíṣẹ́ náà so we'll send a text message soon. But then, are you sure you are okay? No, I'm okay. Only just stress journey here. So all I need to do is have enough rest. I'll be very fine. Sure? Yes, ma'am. Okay, ma'am. Sure? Morenike Badru. That name rings a bell. Báàgì tó ń fi owó da Àbújá rú lọ́wọ́lọ́wọ́ ní tiyín o. Mo ṣú ọ̀pọ̀ náà ni, àbí? Badru wà ní ti bàbá ẹ̀ then daddy ẹ̀ ń kọ́. Daddy mi ti late. Oh dear, I'm so sorry. Pẹ̀lẹ́. Our father is late. Yeah. Bàtà kan náà la jọ wọ̀. Èyí dáàdì tí wàá náà ti kú. Ṣé gbogbo business dáàdì ẹ wá fi sílẹ̀ company everything mọ́mí ẹ nìkan ló ń dá manage pẹ̀lú business tiwọn bí báwo. Mọ́mí mi náà ń ṣiṣẹ́ wọn tajà.
àwọn nìkan ló wà in charge. Company wọn ń ta ọjà síta bí? Ẹ wo ẹ filẹ̀ ó máa ń tijú. Ẹ̀gbọ́n mi. But we're getting along fine now. Ṣé mọ̀ pé léyìí ló ń bọ̀ so àjẹkù bá ayọ̀ ọkọ ẹ̀ sọ̀rọ̀. Irú ọjà wo ni màmá ẹ̀ ń ta? Rice ni wọ́n ń ta. That's a nice one. Mo sọ pé kan náà àwọn Tomba Dangote distribute ló máa jẹ́. Yes. Àwọn ọ̀nà Daleko, àwọn ibi tó máa ń kọ́ àwọn rice lẹ́yìn táwọn trailers ló máa ń kọ́. Trailers yìí máa pọ̀ gan o. Ebo ni warehouse fún wa. Wọ́n mú rice sísè. Okay, yes. Àwọn eatery. Ọmọ náà branches oríṣiríṣi, right? A ní branches. Okay. Èmi manage ìsọ̀ tó wà wájú ilé. Mọ́mì ní kó sọ sí odò. Àwọn tó wọ́n ń bẹ sọ̀rọ̀ ò lè gbé. No, Jordan kọlẹ̀. Ó máa disrespect. No. Hello. Bàbá náà. Okay. Àbúrò Lọ́lá wà ẹgbẹ́ fún Lọ́lá wà ṣọ́ọ̀bù. Hello. Ẹgbẹ́ fún Lọ́lá ṣẹ́gbẹ́ ṣàkìsí. Bá ìsọ̀rọ̀ lọ́wọ́. Wọ́n ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́. Ọmọ listen. Mọ́mì. Ṣé ń gbọ́ nǹkan tó ń sọ? Ṣé ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Mọ́rẹ́nikẹ́ àbí Mọ́rẹ́nikẹ́jì àbí kí ni o náà sọ ẹ́? Kò ní dáa fún ẹbí ṣé wù ẹ́ yìí. Àmì Jésù. Yes. Ṣé. Ìyáláyà ẹ wo ló ń pè? Olórí burúkú ni ẹ o. Wo ojú mi, kọ́kọ́ wo ojú mi dáadáa náà. Dúná, irú ilé wo ló rò pò ń bọ̀? Àwọn ẹbí wo ló rò pò ń bọ̀ wá bá? Ìwọ ló ṣì lórí akọ́ṣìbérò yìí. Ó rí arúgbó ọmọ ẹni ojú ẹni tó kì í jíkò. Ó rí gbogbo àtìtì oṣù kìkì iṣẹ́. Ó rí ẹ ṣe eléyìí ni. Kò ní dá fún wa àti ẹ̀ kò ní dá fún gbogbo ẹbí yín. Bọ́lá sórí tí n bá tún gbọ́ pọ̀ bá dún tí n bá wà ẹ̀rí ìgbàjú á máa bẹ́ ṣe rí ẹ̀rẹ̀ ni. Oṣù tó kù wá súnmọ́ bí wo ẹni ọ̀nà ilé yìí dáadáa matter of fact ṣọ́ àdúgbò yìí kó ṣọ́ àgbègbè sórí when next tí n bá gbọ́ pé o kọjá ní àdúgbò yìí tàbí tí n bá gbọ́ pé o kọjá ní street yìí tàbí tí mo bá ṣèṣì jí orí aago ọmọ mi wò tí n bá rí miss call ẹ. Oh God. Oh. Mọ́rẹ́nikẹ́ kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún ẹ kó tó pa mí tì bí àkísà? Ìwọ ni mo bá wí dáhùn náà. Ìwọ ọmọkùnrin kí ló fẹ́ kí n ṣe fún? Kí ló fẹ́ kí n tún sọ lẹ́nu bá ládùúgbò àlàyé tí mo ti ṣe? Lóòótọ́ èèyàn dáadáa ni ẹ. Ó dá sí mi, ó tọ́jú àwọn gbogbo ẹbí mi pátápátá. Àmọ́ ńgbà tí mọ́mí ẹ ti jẹ́ kó yé mi ńkọ́. Báwọn ò fẹ́ rú mi láwùjọ ẹ̀yin olóríire kí ló fẹ́ kí n ṣe? Kí ló wá ń yorí àti wáyé mi lẹ́nu sí? Ó dẹ̀ fi mí lẹ̀ lọ́rùn. Jẹ́ kọ́ lọ́run ṣẹ̀ mí lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ ọmọkùnrin. Jọ̀ọ́. Mọ́rẹ́nikẹ́ ó disappoint me. Pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu yẹn ó disappoint me. Ṣé ìwọ mi ló fẹ́ fẹ́ ni àbí èmi ni mo fẹ́ fẹ́? Mọ́rẹ́nikẹ́ ó dẹ̀ torí Ọlọ́run wo ìfẹ́ tí ò lábàwọ́n tí mo ní sí ẹ. Mọ́rẹ́nikẹ́, you are not getting my point. Ó dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́. Àwọn kíní kan ni òye ẹ pé òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn. Ó sàn ju kéèyàn fi tọ àgbo jẹun nínú hílà yìí lọ. Wo ẹni tó ń wá wàhálà tí ò rí kó fọmọ ìyá jẹ wò. Irú wọn báyìí omi lásìgbò náà máa ń kú sí. Wo jọ nítorí Ọlọ́run jẹ́ kí n fi rọrùn lórí ayé mi mú fọlọ́ọ̀bẹ. Fi mí lẹ̀ lọ́rùn jọ. Mọ́rẹ́nikẹ́ ó dẹ̀ jọ torí Ọlọ́run. Mo bẹ̀ ẹ́ má jẹ́ kí gbogbo wàhálà mi lórí ẹ̀ já sásùn. Má jẹ́ káyé ṣe kò tán di mi. Ó mọ̀ pé mo love ẹ̀jẹ̀ nílì ni mo bẹ̀ ẹ́ torí Ọlọ́run. Èmi náà love ẹ. Ṣé kí n kú sí wàhálà ni? Mọ́mí ẹ ti jẹ́ kó yé mi pé mi ì lè fẹ́ pé àti ní kàtígórì kan náà. Kí ló fẹ́ kí n ṣe ìwọ ọmọkùnrin yìí? Mo fẹ́ kó gbàgbé ọ̀rọ̀ mọ́mí kan tó bá ta. Mi ì lè gbàgbé mi náà lẹ́jẹ̀ lọ́rùn wọ́n ṣe kìkọ́rí mi jẹ́ mi ì lè gbàgbé. Èèyàn ló gbé mi náà mi ìjábọ́ látọ̀run. Mi ì lè gbàgbé. Owó yẹn mi wo ojú mi dáadáa. Bàbá làárọ̀ ló pa. Kì í ṣe lójú ayé mi lójú ẹ̀mí lọ fún máa fẹ́ ọmọ Ọlọ́run yẹn. Jóná, how do I introduce that to your father's family? Kí ni mo fẹ́ pẹ̀ báwo ni mo ṣe sọ pé ó fẹ́ jẹ́? Ṣé mo sọ pé mo ní industrial house of nílé yìí ni? Bọ̀ mọ́mí kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà? Love supersede anything. Ẹni tí mo love nìyẹn, ẹni tí mo fẹ́ nìyẹn. Ìwọ sọ̀rọ̀ lọ́ọ̀fù fún ẹ̀mí. Ó máa ń sọ̀rọ̀ lọ́ọ̀fù. Kí ni wọ́n mọ̀ tó jẹ́ lọ́ọ̀fù? Ẹni ẹ̀ tó fi pẹ́ lọ́ọ̀fù yẹn, ẹni ẹ̀yẹ máa kọ́ ni. Ìwọ
Owóyẹmí má tọ̀ mí o má fi mi nílò bójú mi dáadáa kó gbọ́ kan tí mo fẹ́ sọ fún ẹ sórí gbogbo nǹkan tó bá gbà ó ní mo máa fi fún kì í ṣe lójú ayé mi lójú ẹ̀mí mo fún máa fi ọmọ yẹn mi ò má ìdìbò kọ́ sí mi ní láti mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. mo ti gbọ́ yín. kì í ṣe nínú ilé yìí. mo ti gbọ́. kébì pẹ̀lú ẹ̀ kájọ kẹsẹ̀ bọ́ ṣòkòtò kájọ máa fà bẹ́ẹ̀ kọ́lọ́dẹ̀ Owóyẹmí. Owóyẹmí ṣé ti ní sìn mo sọ fún mi pé kò má bẹ̀rù bí kò sí wàhálà ń sìn. my dear kò ṣe pé mi náà láìkí nǹkan tó dáa bí pé bóyá mi nífẹ̀ẹ́ bó irú mú mi ìlú ń bà mí gbà yín bó ṣe ń ṣe tó ń ṣe ó jẹ́ kẹ́rù máa bà mí mi ìfẹ́ wàhálà ó mọ̀ mí nà ó. ó sì wàhálà you see ẹni tó bá ní kéèyàn máa jẹun èèyàn máa ń ṣe tí ẹ̀ mú oúnjẹ ni ṣòrí by the time tó máa fi bímọ tó wà nù ẹ̀yìn sìn inú wọn á ti rọ̀ gbogbo á ti wálẹ̀ lára wọn. all right it's a good idea but me like bó ṣe jẹ́ ká júwe bíbá ìfún mọ́ mi Mọ́rẹ́níkẹ́ o. kò sí lóòótọ́ àwọn olòdì sífẹ̀ẹ́ wa but ìwọ ṣe lọ wò wọ́n yẹn ló dáa tó bá máa bímọ tán gbogbo èèyàn á mọ bíbá yìí kò ní ṣe just let's play safe okay. all right mo ti gbọ́ kí ló máa jẹ́ kí n lọ bẹ́ẹ̀ ṣe. ó dàbí mi pé o mọ treatment tí mo máa fẹ́ fún ẹ nínú létà wa yìí mi ì fẹ́ kó ṣe wàhálà mi ì fẹ́ kó tètè darúgbó nítorí pé títí tí màá fi kú ìwọ nìkan ni mo fẹ́ máa wò lójú mo lè fẹ́ kó máa tuntun sí lójoojúmọ́ so nítorí ìdí èyí tẹ́bí bá ti pa mí màá bọ́ sí kitchen màá dáná màá ṣe nǹkan tí mo fẹ́ jẹ màá tún ṣe èyí tí wọ́n fúnra ẹ̀ jẹ. ọmọ pò mò ń jẹ́ ṣètò mi ṣá. obìnrin náà bọ̀ mò ń try torí tí wàá sọ oúnjẹ fún ẹ tó bá jẹ bébì mi gan sọ pé daddy well done daddy well done. màá máa gbọ́ tó máa sọ pé well done sir. well done sir. I love you so much darling. I love you too. I'm happy to have you. Same here. My dear, kí ló ṣe? Kò sí nǹkan kan actually, ó kọ́ ilé family. Are you sure? No, I'll be fine. Don't worry. Má dẹ́rù bà mí o. Kò sí nǹkan kan báyẹn kí ni ìbámu bẹ̀rẹ̀ torí gbogbo ipa ti fẹ́ bẹ̀rẹ̀. Kí ni tí fẹ́ bẹ̀rẹ̀ àṣekún ló fẹ́ ṣe? Màá lè tọ́ pẹ́. Oh my goodness. Owóyẹmí gbọ́ mi kò gbọ́ mi yé sọ́rí mo mọ̀ pé gbọ́ wà tó wù kí n ṣe wọ́ torí mo mọ ọmọ tí mo ní ọmọ lórí burúkú ọmọ ìran kíran yẹn òun ló ń kó ẹ sí mi wo jẹ́ kí n sọ fún ẹ kó síbi tó lè wà lábẹ́ ọ̀run yìí tí mi níwá ẹ̀ kàn ìwọ náà mọ ìyá tó o ní àfi tá a bá kó kúrò lórílẹ̀‐èdè yìí o kódà kẹ́ kó kúrò lórílẹ̀‐èdè yìí máa kọ̀ náà ẹni wíwà tó bá wà kí ni problem ẹ ná lẹ́nu tí àbí ó kè kó sí problem sọ́rí tí mo bá fi mọ ibi tí ẹ wà yẹn àtọmọ yẹn àti ẹ̀ ni mo máa fi ọlọ́pàá gbé gbogbo ìgbésẹ̀ wọn tó kù ẹ̀yìn kátà náà ti máa lò Owóyẹmí ṣé tí kì bá tiẹ̀ ṣe pórí ẹ̀gọ́ kúbiṣu ṣé o fẹ́ kí obìnrin kó kẹ́yìn wá àti ẹ̀ kó kọ̀yìn síra wa kó kọ̀yìn wá síra wa ni. Hello? Hello? Ẹ gbà mí. Wúyẹ̀ mi ti pa fún mi. Ọ̀rọ̀ ìfẹ́ dẹ́ẹ̀dẹ́ rí ẹ̀ àbáwọ̀ náà ní ìfẹ́ jẹ́ ó dà kó sí problem gbogbo ẹ̀ la lójú tì. lórílẹ̀‐èdè ayé orí rárá ọ̀rọ̀ ìfẹ́ wá dìbò lọ́wọ́ yá. èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì bóun bá ń ṣe é lọ́wọ́ ẹ báwa ni gbogbo ètò Ọlọ́run kò dẹ́ni kókó má ṣe níláárí bọ́lọ́run bá ń ṣoore nígbà mi kò ní ẹni ẹni kò ní ẹni omi jẹ́ ojú rẹ̀ lè má jẹ́ orí omi jẹ́ ojú rẹ̀ lè má jẹ́ orí. Pretty baby nílé ni ẹni máa mú torí mo ti gbowó ẹ àgùdọ̀ mọ̀ ní ẹ̀lẹ́ wo síbi tó ń lọ tó bá kú mẹ́ẹ̀ kó lọ yàgò mọ̀ mi ọ̀dà kó lọ sí Dubai máa mọ̀ bẹ̀ lẹ́nu. ó yẹ fẹ́ ṣe kí tíkẹ̀ ní fún wa ẹni yẹ kó mẹ́ẹ̀ kó tó lọ yàgò mọ̀ mi. má fìlà yà á ṣe fún mi kó a fẹ́ dá mọ́tò dúró.
láyé. Ó mo rí ló dá Ṣàngó sílẹ̀ ra. Ìyá ẹ̀ náà máa sá fún. Mọ́mì. Ǹlẹ́ o, ọmọ ẹ̀, Owóyẹmí. Ó yẹ kẹ́ni tó mọ̀ nǹkan fi pamọ́ yẹ kó rántí ẹni tó mọ̀ wá. Tí ìbá ṣe pé orí ẹ̀ ò pé. Ọmọ ìyá tó ní pé gbajúmọ̀ ni mí lórílẹ̀‐èdè yìí. Dúró ṣe kọ́kọ́ wà tí wọ́n lè fi pamọ́ fún mi ṣá. Àfi tí mi ìbá fẹ́ wá. Ṣùgbọ́n àbọ̀bá lọ̀rọ̀ tiẹ̀ o. Sórí ìwọ ọmọ tó ṣe ojúṣoṣo bí ojú ẹyẹ yìí. Dúró, kí ni ìṣòro ẹ̀ gan-an? Kí ni pọ́blẹ̀mù ẹ̀ náà? Mọ́mì. Ìfilẹ̀ náà. Owóyẹmí, o fẹ́ nà mí torí obìnrin. Ó yà nà mí. Owóyẹmí nà mí nà yà. Ẹbí ló fọ́kọ̀ kò ní dá ọ̀fẹ́ kò ní dá fọ́wọ́ tó. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Ẹ afẹ́ lù mí. Ó bí ń da. Ẹ lọ. Ibì kan náà kan ládẹ́jọ́ wá. Ilé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Ọ̀tọ̀ọ̀tọ̀ kúrẹ̀ ní. Iṣẹ́ ìwà wa náà ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Mrs. Olawoyin, yes. How come tell mọ̀ pé Owóyẹmí go through kidney transplant surgery? Kidney transplant surgery? Yes. Ta lẹ yọ kidney ọmọ mi fún? I don't know about that. Mi gbọ́. Kí ló tiẹ̀ ṣẹlẹ̀ gangan? Ẹ̀yin lẹ yọ kidney ọmọ mi. Ẹ̀yin lẹ yọ. Ẹ jọ kí ló ṣẹlẹ̀? Ó ní àwọn oògùn tó yẹ kó lò after the surgery tí kò lò tó ti affect a lot of things. He has gone through a lot of stress. As a result of that, I'm sorry we lost him. Ẹsẹ̀ áńgẹ́lì ti tẹ̀. Omijé ojú mi dá wálẹ̀ torí ire ni. Tó mọ́ gara bí kírísítálì lẹ́bà ìtẹ́ Ọlọ́run. Àó pàdé létí odò. Odò dídán náà. Pẹ̀lú àwọn mímọ́ lẹ́bà odò tó ń ṣàn lẹ́bà ìtẹ́ ni. Ó wá di gbére, ó dárìnà kó ẹ ráyè mi bí. Mo ríra mi ní òun. Kí ló ṣe mí gan-an? Wàhálà wo ni mo kó síra mi lọ́rùn? Mo ní kárẹ̀ mo kó má fẹ́ ọmọ tálíkà. Má fọmọ tálíkà, má fọmọ tálíkà. Ìtó yẹ kí n gbájúmọ́, mi ò gbájúmọ́. Mo kí á lẹ́sẹ̀ mi pé mi ì nọ́tìsì pé nǹkan kan ń ṣọmọ mi. Tó fi lọ donate kidney. Má fọmọ tálíkà yìí náà ni. Mo tún wà lé lọ́rùn. Ojoojúmọ́ wàhálà ni. Ẹ wáyé mi báyìí. Ẹ kò gbọ́. Ẹ̀yà abiyamọ ẹ kò gbọ́ lára mi o. Ẹ̀yà ọ̀gbọ́n lára mi, ẹ̀yà nínú ayé mi. Ẹ fa ọmọ ìsílẹ̀. Let them make their choice. Kọ̀rọ̀ ayé wọn ló sọ ju kọ̀rọ̀ ọ̀run lọ. Tó bá fọmọ tálíkà tí bá rí nǹkan mi. Tó bá yá, àkọ́lápọ̀. Ọ̀làdòdìdí àjọra wọn. Àrẹ̀mú kú. Ìtọ́ tún yẹ kó tún jèrè mi. Ìyẹn tún bàjẹ́. Ẹjọ́ kí lèrè mi gan? Kí ni èrè mi gan? Ṣé mi ti ṣòwò ṣọ́ọ̀tì báyìí?
ṣe rí pé fúnra mi ni mo ṣe ara mi tí mo bà yí ara mi jẹ́. Reese máa ń gé èrè mi dà. Tókẹ́, what's all this now? How many times do you say kókó máa mú sìgá mọ́ nínú ilé? Wọ́n bó ṣe ṣe kíní tó kàn mú kíní anyhow tó ṣe bí kíní. Are you not ashamed of yourself? Are you screwing up me? Yes, I can talk to you anyhow I like. Are you crazy? So ìwọ ló máa sọ nǹkan tí mo máa ṣe fún mi? Are you mad? Táwọn ojú ọmọdé ni. So I can't tell you what to do? Mad, don't talk to me. Kò dẹ́nìkan kó má ṣe níláárí bọ́lọ́run bá ń ṣoore nígbà mi kò níye ni bẹ́ẹ̀ ni kò níye ni ẹ̀. Omijé ojú rẹ okùn lè má jẹ́ orí omijé ojú rẹ lè má jẹ́ orí ohun orí ló dá Ṣàngó sílẹ̀ ra orí ni. Ọ̀kín gba yìí láwùjọ ẹyẹ orí ẹ ní. Ọ̀kín mọ̀ wáwù náà ní ẹ. Ìwà tẹ́rí ọba àwúrẹ́ rẹ̀ ní. Omijé 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 o. Omijé omijé omijé. Omijé omijé omijé. Omijé ojú mi dá wálẹ̀ torí rẹ ni. Bóre bá wọlé tán ni omijé lè dára. Ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà lomijé ń bá wa. Omijé ojú mi jọ̀wọ́ wò lásìrè. Omijé